ilé-ẹjọ́ pàṣẹ pé kí NYSC kó gba àgùnbánirọ̀ obìnrin láàyè láti wọ síkẹ́ẹ̀tì. ọjọ́ mọ̀ ti pẹ́ o tí a ti mọ àwọn àgùnbánirọ̀ nílẹ̀ Nàìjíríà pẹ̀lú ìmúra bíi ológun táwọn obìnrin náà yóò sì wọ ṣòkòtò kakí bí àwọn ọkùnrin ológun. àmọ́ àwọn obìnrin kan tó ń sìnrú ìlú wọ́n máa ń pariwo lóòrèkóòrè pé ẹ̀sìn àwọn kò mọ̀ faramọ́ wíwọ ṣòkòtò, tí wọ́n sì ń béèrè pé kí àjọ NYSC kó máa fi àyè gba àwọn láti wọ síkẹ́ẹ̀tì. lẹ́yìn ọ̀pọ̀ awuyewuye tí kò ní ojútùú fún ọ̀pọ̀ ọdún báyìí, àwọn obìnrin àgùnbánirọ̀ méjì tó láyà bíi kìnìún wọ́n máa gbé àjọ NYSC wọ́n gbé lọ sí ilé ẹjọ́ láti jà fún ohun tí wọ́n ń pè fún gẹ́gẹ́ bí ẹ̀tọ́ àwọn obìnrin méjèèjì náà tí wọ́n jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì. ó ní wọ́n máa sọ wípé ẹ̀sìn àwọn kò mọ̀ fi àyè gba kí àwọn máa wọ ṣòkòtò. bákan náà ó ní wọ́n fi kọ́rọ̀ wọn wípé àwọn àjọ NYSC kò mọ̀ gba àwọn láàyè láti parí ìsìnrú ìlú àwọn látàrí pé àwọn máa kọ̀ láti wọ ṣòkòtò. wọ́n wá fi kọ́rọ̀ wọn wípé àjọ náà kò mọ̀ tó fún àwọn níwèé ẹ̀rí wípé àwọn parí ètò ìsìnrú ìlú tó sì tẹ ẹ̀tọ́ àwọn lójúmọ́lẹ̀ púpọ̀. àwọn àgùnbánirọ̀ obìnrin méjèèjì náà, omidan Ògúnjọbí Blessing àti omidan Ayuba Vivian, wọ́n ti pe ẹjọ́ tako àjọ yìí. wọ́n ṣàlàyé wípé àwọn máa ń kojú ìṣòro láti ọ̀dọ̀ NYSC nítorí wípé àwọn ò fẹ́ wọ ṣòkòtò láti fi sìnrú ìlú. nínú ẹjọ́ tí àwọn àgùnbánirọ̀ méjèèjì pè lọ́tọ̀ọ̀tọ̀ tí nọ́mbà ẹjọ́ náà jẹ́ FHC/ABJ/CS/989/2020 àti FHC/ABJ/CS/988/2020. ó ní wọ́n ti ní ẹ̀sìn ìgbàgbọ́ tí àwọn máa ń sìn ó máa lòdì sí kí obìnrin máa wọ ṣòkòtò. ẹsẹ̀ bíbélì ó ní wọ́n tó fi gbé àwíjàre wọn lẹ́sẹ̀. wọ́n ní ẹsẹ̀ bíbélì náà ó máa sọ wípé obìnrin kò gbọ́dọ̀ wọ aṣọ tó bá ń ṣe ti ọkùnrin. ilé ẹjọ́ gíga tó wà nílùú Àbújá lásìkò tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ẹjọ́ tí àwọn àgùnbánirọ̀ méjèèjì náà pè, ó ní kò yẹ kí àjọ NYSC kankan nípa fáwọn àgùnbánirọ̀ obìnrin láti máa wọ ṣòkòtò. ilé ẹjọ́ náà wá sọ pé bó ṣe jẹ́ pé ṣòkòtò ní tọkùnrin tóbìnrin tó bá ń sìnrú ìlú lábẹ́ ètò National Youth Service Corps NYSC tó máa ń wọ̀, ó jẹ́ títẹ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀. ó ní èyí ó máa tako ẹ̀tọ́ ọmọnìyàn láti ṣe ẹ̀sìn tó bá wù ú. adájọ́ Awao Yilwa tó sọ èyí di mímọ̀, ó máa pàṣẹ nínú ìdájọ́ rẹ̀ pé kí NYSC kó fi àwọn obìnrin àgùnbánirọ̀ tó bá fẹ́ wọ yẹ̀rì dípò ṣòkòtò sílẹ̀ láti wọ yẹ̀rì wọn o. adájọ́ Yilwa ó wá sọ wípé bí àjọ náà bó ṣe sọ ṣòkòtò nìkan di aṣọ tí wọ́n fi àyè gbà, ó mà tako àǹfààní tí orílẹ̀-èdè yìí tó fún èèyàn láti wọ aṣọ tó bá wù ú. nínú ohun tí àwọn àgùnbánirọ̀ náà ń béèrè fún nínú ìwé ìpẹ̀jọ́ wọn, ó ní wípé kí àjọ NYSC kó fi àyè gba àgùnbánirọ̀ obìnrin yòówù láti wọ síkẹ́ẹ̀tì tí ń ṣe aṣọ obìnrin. àwọn ọmọ obìnrin tó pe NYSC àti ọ̀gá àgbà pátá àjọ náà lẹ́jọ́. wọ́n tún ní kí ilé ẹjọ́ jẹ́ kí àjọ náà mọ̀ pé wọ́n ti tàpá sí abala òfin orílẹ̀-èdè Nàìjíríà ti ọdún 1999 tó fi àyè gba àwọn láti wọ aṣọ tó bá wù àwọn o. bákan náà ni wọ́n ní NYSC ó mà tako abala kejì òfin tó dá àjọ náà sílẹ̀ ti ọdún 1993. paríparí rẹ̀ ó ní owó gbà má bínú tí Blessing àti Vivian tí wọ́n béèrè fún, wọ́n ní mílíọ̀nù 10 náírà ilà wọ́n fẹ́ kí NYSC kó má san fún àwọn o. nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀, adájọ́ Awao Yilwa ó mà sọ pé bí NYSC bó ṣe gba ṣòkòtò nìkan láàyè ó má lòdì lábẹ́ òfin o. ó wá pàṣẹ pé kí wọ́n jẹ́ kí obìnrin tí kò bá fẹ́ wọ ṣòkòtò kó wọ síkẹ́ẹ̀tì. adájọ́ sọ wípé títẹ ẹ̀tọ́ wọn lójú lábẹ́ òfin ọmọnìyàn àti ẹ̀sìn ìgbàgbọ́ lójú ó ní ìwà tí àjọ NYSC hù. ní ti owó ńlá tí àwọn àgùnbánirọ̀ náà ń béèrè, adájọ́ Yilwa ó yí owó gbà má bínú náà sí $500,000 náírà 500,000 naira. ó wá pàṣẹ pé kí NYSC kó sanwó náà fún ẹnìkọ̀ọ̀kan wọn bí ìgbà má bínú látàrí ìdojúkọ tí wọ́n ti rí látọ̀dọ̀ àjọ tó ń rí sí ìsìnrú ìlú náà. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa bá wa comment,
ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. akó àtàrà kúṣẹ́ tù ní ọlọ́run ó dé gbìyànjú aládé o.